Hi everyone, welcome to my channel. Ẹ jọ̀ọ́ àwọn èèyàn wa tí ẹ̀sìn àjèjì ti gbà lọ́kàn ṣùgbọ́n tó ti padà wá rí òtítọ́ ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni sá, nǹkan kan wá wà tí wá jẹ́ ìdààmú fún wọn. Wọn ò mọ bí wọ́n ṣe lè darapọ̀ mọ́ ẹ̀sìn àbáláyé. Ṣé mọ̀ pé àwọn ní Christianity báyìí sìn àwọn máa ní òkè kí n máa ka Bible mi o, kí n máa gbàdúrà o. Ní ti Mùsùlùmí náà àwọn jẹ́ kí n máa ka Kùránì mi o. Ṣùgbọ́n ní ti ẹ̀sìn àbáláyé ṣé dandan ni ó dìgbà téèyàn bá lọ kọ́ ifá ni kéèyàn tó darapọ̀ mọ́ ẹlẹ́sìn àbáláyé, àti pé ìlànà wo ni wọ́n lè fi darapọ̀ mọ́ tọkàn wọn náà máa balẹ̀ pé àwọn náà ti súnmọ́ ìṣẹ̀ṣe? Ìlànà náà ni pé tó bá fẹ́ ṣe ẹ̀sìn ìbílẹ̀ tó bá súnmọ́ babaláwo, a lè pé kí gbogbo wa ní gbogbo ẹ̀ tó bá wà ní ọ̀kọ̀fà tán ara ní gbogbo wa ò lè jẹ́ olóòṣà ta ni yóò máa kéhe pa. Ṣùgbọ́n kó lè mọ̀ pé òun fẹ́ ṣe ẹ̀sìn, irú ilé ìjọsìn tí mo mẹ́nu bà ó gbọ́dọ̀ máa lọ bẹ̀. Yóò máa gbọ́ ọ̀rọ̀ ìṣítí, ọ̀rọ̀ ìtanijí, yóò gbọ́ lẹ́nu ọkùnrin, yóò gbọ́ lẹ́nu obìnrin. Fún àgbà àwọn obìnrin láàyè tọ́pọ̀, kì í ṣe pé ààrẹ lẹ́gẹ̀ẹ́tì omi pé ìròyìn ilẹ̀ wà níbí báyìí. Wọ́n láàyè tiẹ̀ tí wọ́n jọ àgbà méké láàyè. Àwọn àgbà náà sì ní ààyè ti tiẹ̀. Irú ẹni tó bá jẹ́ ẹni tí ó jẹ́ ẹlẹ́sìn àjòjì mọ́ tó ti jẹ́ ọmọ wálé tó wá wálé tí ẹ̀sìn wa sì ń wù tó sì fẹ́ ṣe àìlé wọn sá ọ. Àìsí ìyá àwọn pé ẹ̀bẹ́ lẹ́gbẹ̀ẹ́ ìlélẹ́ bá gòtàn ni àwa iṣẹ́. Tí ò yé lára máa fi yé wẹ́rẹ́wẹ́rẹ́. Lóòótọ́ ni ó sọ̀rọ̀ ń pa pé Bíbélì wà àwọn ọmọ lẹ́yìn Jésù. Ṣé báwọn èèyàn lọ́kọ́? Àwọn èèyàn ni wọ́n kó jọ. Kùránì wà àwọn èèyàn lọ́kọ́, èèyàn ló kó jọ, ó jábọ́ látọ̀run ni, ó sì kan ni. Wọ́n hàn sí ara awọ, wọ́n hàn sí ara òkúta. Nígbà tí wọ́n ń gbé pátákó, wọ́n hàn. Gbogbo àná làwọn tí ń jẹ́ wàhálà, wọ́n wà ní kéékèèké. Tí gbogbo ẹni wọ́n tẹ̀dá náà wé, wọ́n kó jọ ní ọgọ́ta kó tó pín ya mọ́. Ètò ìṣe Bíbélì náà ni láti Genesis títí dé Revelation. Wọ́n kó jọ ní ètí John mú wá, ètí kìíní mú wá, ètí kìíní mú wá. Sẹ́ẹ̀rí Ifá àlẹ́ pé táwọn èèyàn ságàndì rẹ̀ ni pé ogun àtìrí ni ọ̀nà jìn ó sì deep, ṣùgbọ́n àpé gbogbo èèyàn kọ́ gbogbo ẹ̀. Báwọn tó fẹ́ mọ̀ nípa Ifá, àwọn béèrè irú béèrè tí wọ́n ti béèrè kí ni jẹ́ Ifá, ohun ẹnu Olódùmarè ni, ṣùgbọ́n Ọ̀rúnmìlà ló fi rán. Odùfá mẹ́rin lọ́wọ́ ẹlòmíì ò sì ẹ̀mọ̀ pé odùfá mẹ́rin tó pọ̀, odùfá mẹ́rìndínlógún ni kì í ṣe mẹ́rìndínlógún. Mẹ́rin tó bá ń wá tí ń yà á lè pa 256 odùfá yìí. Ṣùgbọ́n àwọn tí wọ́n bá fi àgbà ara wá àákọ̀ọ́n ara ọgbà kí ara ọ balẹ̀. Lẹ́yìn gbọ́dọ̀ balẹ̀ yan garangaran kò lè kọ́fá. Ìwà àrẹ̀lẹ̀ ni yẹ kó jẹ́ òpin ẹ̀kọ́. Ìwà àrẹ̀lẹ̀ ṣe pàtàkì. Tó bá wá bí ìsìn ìwé ti pọ̀ ní orí Ifá ọ tó ti pọ̀ gidi gan, tí ó sì wà lórí àtẹ tó sì jẹ́ pé kò wọ́n lówó. Irú ti Chivalẹ́wò bọ́ ní ìsìn, wọ́n ti ṣèwé lórí Ifá ní ìsìn ilẹ̀ ta ṣe, wọ́n ṣèwé lórí ìwé Ìyá Ọbàtálá, wọ́n tún ṣèwé the power of healing power of sacrifice. Kì í ní wúlò ẹbọ gan, ẹbọ tá à ń rú ìtumọ̀ rẹ̀ àti wúlò rẹ̀ agbára tó wà níbẹ̀. Wọ́n tún ṣàmọye ìwé mi. Mo sì lọ́rẹ̀ẹ́ náà tí wọ́n jẹ́ olóyè Awódìran ọ̀kan láwọn Agboola. Ọ̀rẹ́ mi pàtàkì ni ọba Òṣogbo náà, ṣùgbọ́n Èkó wọn bí sí, ó sì jẹ́ Àràbà ní Òwòrùnsòkì lẹ́kọ̀ọ́. Àwọn náà ti ṣèwé. Bẹ́ẹ̀ àwọn ọ̀rẹ́ mi míì tí mo ní olóyè Ṣọlágbadé Pópóọlá ó ti ṣèwé tọ́pọ̀. Ìwé rẹ̀ sì ẹ̀ta nílùú Èbó gan ju orílẹ̀-èdè wa ń bì lọ.
tọ́ra àwọn míì wọ́n nínú ìwé ìtọ́jẹ́ tèdè Yorùbá tèdè Gẹ̀ẹ́sì tèdè Portuguese tèdè Spanish torí gbogbo orílẹ̀-èdè káàkiri àgbáláyé ní Ifá ẹnu orílẹ̀-èdè tá a lè pé kò sí ní Saudi Arabia tàbí United Arab Emirates bó sì láwọn ọ̀rẹ́ táwọn gan wà ní Abu Dhabi tí wọ́n jẹ́ babaláwo mo lọ́rẹ̀ẹ́ tí wọ́n wà ní Dubai tó jẹ́ babaláwo tó sì jẹ́ Yorùbá tí ó sì ń kífá tí wọ́n sì ń ṣiṣẹ́ awo fáwọn ayé náà níbẹ̀ tó ẹ̀kọ́ Ifá ìwé wà ṣùgbọ́n kì í ṣe nǹkan tá a lè kó sínú ìwé kan àwọn oríṣiríṣi àjọ oríṣiríṣi ẹgbẹ́ ló gbé tí wọ́n sì fẹ́ ṣe pé ká kó gbogbo Ifá jọ ṣùgbọ́n a rí i pé nǹkan ẹ̀ yóò gba owó àwọn ìjọba wọ̀ sí ràn á lọ́wọ́ wọ́n ràn yàn lọ́wọ́ òwò àmì nǹkan tó wò pé tá a bá láṣẹ̀wé tí gbogbo 256 odù wà ń bẹ̀ ó lè má pé tí òbí lè pé ni pé Ifá mi ń bẹ nínú igbó mi ní Èkìtì èèyàn mélòó la fẹ́ rán lọ bí ibẹ̀ Ifá mi bẹ ní Kogi pàṣẹ rò ká má rò pé àbílẹ̀ Òkè Ọya ni Kogi níye gbogbo ìlú táwọn ní igbó Kwara gbogbo ìlú Ìlọrin gan oníyà àwọn babaláwo tó wà ń bẹ gbogbo àrọ́kọ Ìlọrin mọ̀kẹ́yà tó lè pa kó gbogbo èyí jọ èèyàn bá sì la fẹ́ kún ọ àwọn méjì gbìyànjú rẹ o wọ́n wà ní èdè Ẹ̀gbákọ̀jọ tọ̀yọ́ eégún wọ́n ṣe wà lẹ́kọ̀ọ́ àwọn náà ní Ifá tiẹ̀ Ifá náà sì ní Ifá jẹ́ Ifá ó dé Togo ó dé gbogbo Kútọ́nù ó lọ dé Côte d'Ivoire Ifá wà ní Ghana àwọn ibi tó jẹ́ West Africa ni ká tó wá máa dákọ̀ àwọn tòkèrè tí mo ti mẹ́nu bà tẹ́lẹ̀ nípa tẹ̀léwé o èyí ṣe àmọ̀ pé ìgbà tí ó bá di ọjọ́ kan mo ti lọ́rẹ̀ẹ́ nìbàdàn tó jẹ́ àràbà olùṣẹ̀ṣe ti Ìbàdàn tó jẹ́ pé àwọn náà ti ṣe ìwé ìtọ́sẹ̀ tó jẹ́ 256 ọwà tọ́pọ̀ tí àwọn bá sọ̀rọ̀ báyìí wọ́n lè kó yọ́yá lọ́wọ́ odùfà ìrẹ́tẹ̀ká lórí ibi báyìí ojú ìwé ibi báyìí ó sọ nǹkan báyìí gbogbo èèyàn ọwọ́ àṣùgbọ́n ìtọ́ jẹ́ individual làwọn èèyàn àti ní àǹfààní láti ṣe àkójọpọ̀ ọgọ́ ti pọ̀ ju ìwé mélòó la fẹ́ fi ṣe wọ́n yẹ pé Ìjíògbè nìkan gan ó tó ṣèwé Ìjíògbè tó jẹ́ ọba Ifá ó kéré pé àárẹ̀ 2000 verses tó ní tàn tó ní ẹ̀wọ́ tó ní nǹkan ètùtù tó ní ibi ìbẹ̀rẹ̀ tó ní àárín tó ní parí 2000 verses ká tó wá mú ẹ̀yẹ̀kú méjì ká tó wá wí téèyàn lè há 2000 verses ọpọlọ ẹgbàá ẹsẹ̀ 1000 lẹ́gbẹ̀rún ẹgbàá ẹsẹ̀ Ifá lára odù Ifá kan oṣù tó fi pọ̀ láti ṣe àkójọ irú rẹ̀ náà ṣùgbọ́n a mọ̀ wípé oòrùn tó kù lókè ó tó aṣọ sá wọn ká pé bí orílẹ̀-èdè wa ti jẹ́ pé àmọ́ rírì nǹkan tí a fẹ́ kọ́ parun ni lórí táwọn UNESCO ń gbìyànjú díẹ̀díẹ̀ àwọn UNESCO náà wọ́n gba ti Ifá o wọ́n sì sọ pé nǹkan tí ò gbọ́dọ̀ parun láíláí ní Ifá torí bí ọdún 20 ọdún sẹ́yìn ni wọ́n bẹ bàbá wa ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá láti ṣe àwọn àkànṣe iṣẹ́ lórí ọ̀rọ̀ tó jẹ mọ́ Ifá tó jẹ́ pé àgbà tí ń dé sí àbá kọjọ́ ẹ̀mí wọn gùn ká tó jẹ ọlá wọn pẹ́ àwọn náà ti ṣe Ifá débi gẹ́ àwọn gan ló gbé Ifá dé ilé ẹ̀kọ́ gíga kọjá ààlà tó jẹ́ àwọn èèyàn máa ti jẹ́ Ifá bàtàwà náà sì ṣe fọ́ olókun ọ̀gá mi olóyè Ẹlẹ́bùbọn agbé Ifá agbéran síta gbangba tí wọ́n rí pé ìtàn táwa ń lò ńgbà náà kì í ṣe fọ́múlà àwọn ètè kálukú wọn wá ń wò ní mọ̀ọ́máwòrán nísìn ọ̀sẹ̀ kan àtúrètì odù kan ni àti bẹ̀rẹ̀ rẹ̀ àti parí rẹ̀ kì í ṣe pé ètò ìbí continue rárá o ẹsẹ̀ lọ́sẹ̀ kan yóò tàn síbẹ̀ ni tó bá sì jókòó tì yóò rí pé òun ò pàdánù wákàtí kan títì máa dání nígbà náà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣe Ifá olókun
títí ọ̀dà paro ni kódà wọ́n nígbà tí wọ́n fi sí ọjọ́ ìsinmi àwọn míì ò torí rẹ̀ wọn ò ní lọ church torí déédéé ìgbà táwọn èèyàn wà nílé ìsìn ní láago 11 sí 12 bóyá ni wọ́n sọ di ọwọ́ ọ̀rọ̀lẹ́ àwọn èèyàn tó ń wò wọn àwọn ológun wọ́n gbàjọba wọ́n dáyàn dúró ọ̀nà wá fààyè gba àwọn alágbèléwò oríṣiríṣi tí kálukú wa sọ àwọn méjì jí lára àwọn táwa tí wọ́n tún fi ń ṣe ìmí tí wọn ò jú bàbá tó ní gbogbo orúwa ìta kópa mẹ́ tí wọn ò jú báyìí nìkan kan òótọ́ wọn ń lo ọ̀gá mi ń bẹ̀ ìwọ̀nba lẹ̀ mi ráàyè fún eré orí ìtàgé mọ́ ìwọ̀nba tó lè bá pè mí tí ó sì ní gbà mí ní ọjọ́ jù tó sì lè ṣe nǹkan dẹrùn mo ní tí màá gbé lọ bẹ̀ ní nǹkan rìnṣẹ́ mọ̀ pé kí ni wọ́n á lọ jókòó sí location kan ní ọjọ́ 5 ìlẹ́sẹ̀ èlò létí ìfẹ́ sọ fún mi ìlẹ́sẹ̀ àdúpẹ́ fọlọ́run.